A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọalọ́runmadẹ̀. Ilé-ẹjọ́ Májísíréètì ìlú Adó-Èkìtì, ìpínlẹ̀ Èkìtì ti pàṣẹ kí wọ́n fi agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Délé Fárótìmí sí ọgbà ìwà àtúnṣe ìpínlẹ̀. Fárótìmí ni wọ́n fi ojú rẹ̀ bá ilé-ẹjọ́ lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ pẹ̀lú ìwé rẹ̀ tí àkọlé rẹ̀ ń jẹ́ Nigeria and its Criminal Justice System, níbi tí ó ti ṣe ẹ̀sùn wípé àgbà-amòfin Afẹ́ Babalọ́lá ti tàpá sí òfin ilé-ẹjọ́ gíga. Lẹ́yìn tí adájọ́ Májísíréètì Àbáyọ̀mí Adéọ̀sùn tẹ́tí sí àwíjàre ọlọ́pàá abánirojọ́ Police Prosecutor Samson Òṣùbù pẹ̀lú ẹ̀sùn oníkókó mẹ́rìndínlógún tí wọ́n fi kan Fárótìmí, tí ó sì bẹ̀bẹ̀ wípé òun kò jẹ̀bi ẹ̀sùn, ni wọ́n sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 10 oṣù Kejìlá ọdún 2024. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn ní Kọmíṣánná Ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì Adéníran Akínwálé ti gbè lẹ́yìn bí wọ́n ṣe fi ọwọ́ ṣìkún òfin mú Fárótìmí lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́. Ọ̀kan lára ẹ̀yà ìwé Fárótìmí ni ó dá awuyewuye sílẹ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilẹ̀ éékà 254 tí ó wà ní Ọ̀sápá, ìjọba ìbílẹ̀ Etí-Ọ̀sà ní ìpínlẹ̀ Èkó, tí wọ́n tà fún Bámidélé Ẹlẹ́tù ní 1977 láti ọ̀dọ̀ ẹbí Ọ̀jọ̀mú. Lẹ́yìn èyí ni wọ́n ní ìjọba ìpínlẹ̀ Èkó gba ilẹ̀ yìí. Ẹbí Ọ̀jọ̀mú bá ìjọba ìpínlẹ̀ Èkó fa èyí ní ilé-ẹjọ́. Lẹ́yìn èyí ni ẹbí Ọ̀jọ̀mú kàn sí ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Èkó bí wọ́n ti ṣe ẹ̀sùn wípé àwọn ló nílẹ̀, bẹ́ẹ̀ wọ́n ti tà á fún Bámidélé Ẹlẹ́tù. Afẹ́ Babalọ́lá ni ó ṣaṣojú ẹbí Ẹlẹ́tù kí ìdájọ́ ilé-ẹjọ́ tó ga jùlọ tó wá dá ẹbí Ẹlẹ́tù láre. Ẹ̀sùn yìí dá fàákájà sílẹ̀ tí ó jẹyọ nínú ìwé Fárótìmí, bí ó ti fi ẹ̀sùn kan Babalọ́lá wípé ó lo ọ̀nà ẹ̀bùrú àti àlùmọ̀kọ́rọ́yí lórí ẹ̀sùn. Fárótìmí, tí ó wà ní àtìmọ́lé lọ́wọ́lọ́wọ́, ni ó ti di ìlúmọ̀ọ́ká olùkọ̀wé lọ́sàn-án-kan-òru-kan. Ìwé tí wọ́n tẹ̀ nínú oṣù keje ọdún yìí ni wọ́n fi ṣe àpẹẹrẹ bí ẹ̀ka ìdájọ́ ṣe rí lórílẹ̀-èdè Nàìjíríà. Ìwé tí ẹnikẹ́ni kò fọkàn sí nígbà tí wọ́n kọ́kọ́ gbé e sọ́jà kí wọ́n tó fi ọwọ́ ṣìkún òfin mú Fárótìmí, ni ó ti gbọ̀nà àrà di ìlúmọ̀ọ́ká lẹ́yìn àhámọ́ Fárótìmí. Ìwé yìí ti lékè gbogbo àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ wà ní ipò kan náà pẹ̀lú 4.9 star customer rating. Ìrọ̀lẹ́ Ọjọ́bọ̀ ni ìwé Fárótìmí gbọ̀nà àrà gun ìpele àkọ́kọ́ lórí Amazon. Ìgbésẹ̀ yìí mú kí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà túbọ̀ máa béèrè fún un láti fi ojú wọn gan ní awuyewuye tí ìwé yìí dá sílẹ̀. Bákan náà ni àwọn ilé ìtajà ìwé ní ìpínlẹ̀ Èkó àti ìlú Àbújá ní ìwé yìí ṣàdédé tán lórí igbá wọn lẹ́yìn ọjọ́ díẹ̀ tí adájọ́ ní kí wọ́n fi Fárótìmí sí ọgbà ẹ̀wọ̀n. Ní báyìí, ọ̀pọ̀ ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni wọ́n ti ké gbàjarè lórí ọ̀nà tí wọ́n bá mú Fárótìmí sí àhámọ́. Ọjọ́rú ni ẹgbẹ́ Obedient Movement ti pè fún ìyọ̀ǹda Fárótìmí ní kíákíá, bí wọ́n ti ṣe ìkìlọ̀ lórí ìfẹ̀hónúhàn jákèjádò orílẹ̀-èdè bí Fárótìmí bá ṣì tẹ̀síwájú àti wà nínú àhámọ́. Aya ààrẹ obìnrin àkọ́kọ́ Olúrẹ̀mí Tinubu ti sọ wípé ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu ní àfojúsùn fún ìgbáyégbádùn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti rí i dájú wípé wọ́n ní àǹfààní sí ètò ìlera tó péye. Obìnrin àkọ́kọ́ sọ èyí ní ìlú Àbújá níbi ayẹyẹ ọdún 25 National Hospital (NHA), bí ó ti gbóríyìn fún Mínísítà fún Ìlera àti Ìgbáyégbádùn Akàwégboyè Muhammad Pate, Chief Medical Director Akàwégboyè Muhammad Raji àti gbogbo àwọn òṣìṣẹ́ fún akitiyan wọn láti ṣe àlékún ètò ìlera àti àlàáfíà ará ìlú. Olúrẹ̀mí tẹ̀síwájú wípé gbogbo ọmọ orílẹ̀-èdè ni ó lẹ́tọ̀ọ́ sí ìlera, kò ní fi ṣe ipò, ẹ̀yà tàbí èdè. Ìjọba àpapọ̀ lábẹ́ ìṣàkóso ààrẹ Tinubu ní àfojúsùn fún ètò ìlera tó péye lórílẹ̀-èdè, bí ó ti gba àwọn òṣìṣẹ́ ní ìmọ̀ràn kí wọ́n lépa iṣẹ́ tó múnádóko kí wọ́n lè tẹ̀síwájú àti máa ní ipa láyé ọ̀pọ̀ tí ó ń wá ìtọ́jú tó péye. Iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà ti kéde òṣìṣẹ́ ọlọ́pàá 4 tí wọ́n jáwé gbélé-ẹ̀ fún lórí ẹ̀sùn olè jíjà, bí wọ́n ti lọ fi ọwọ́ ṣìkún òfin mú afurasí kan ní pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe ìlú Àbújá.
Àwọn ọlọ́pàá yìí ni wọ́n lọ́ọ́ fi ọwọ́ ṣìkún òfin mú Andrew Edgar, òṣìṣẹ́ Fatfab Cargo Nigeria Limited tí ó ń bá oníbàárà gbé owó nínú oṣù kẹjọ ọdún 2023. Àwọn wọ̀nyí ṣe àfisùn n31.79 mílíọ̀nù gẹ́gẹ́ bí owó tí wọ́n rí gbà bí wọ́n ṣe fi n43.1 mílíọ̀nù pamọ́. Lẹ́yìn èyí ni ẹni ní owó fi ìwé ẹ̀dùn ọkàn pẹtíṣọ̀nù ránṣẹ́ sí ọ̀dọ̀ IGP Monitoring Unit. Nínú àtẹ̀jáde ní alukoro iléeṣẹ́ ọlọ́pàá Múyìwá Adéjọbí ti ní àbájáde ìwádìí ṣe àfihàn wípé àwọn òṣìṣẹ́ yìí lẹ̀dí àmọ̀ pọ̀ láti jí lára owó yìí pẹ̀lú ẹ̀rí èké tí wọ́n ṣe àgbékalẹ̀. Ní báyìí, gbogbo wọn ni wọ́n ti jáwé gbélé ẹ̀ fún lórí ẹ̀sùn ìwà jìbìtì, àṣìlò ipò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ni Adéjọbí bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ láti ba IGP lórúkọ jẹ́ bí wọ́n ti rọ ará ìlú àti àwọn oníròyìn kí wọ́n yẹra nínú gbígbé ìròyìn èké tí ó lè ba ọ̀gá ọlọ́pàá lórúkọ jẹ́ nítorí èyí kò lè jẹ́ kí ará ìlú ní ìgbẹ́kẹ̀lé nínú iṣẹ́ ọlọ́pàá. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ti fi àtìlẹ́yìn rẹ̀ hàn sí ìgbésẹ̀ ìjọba àpapọ̀ láti bu ọwọ́ lu owó orí bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní ohun tí ó rọrùn pátápátá. Sanwó-Olú tẹnumọ́ ìdí fún àtúpalẹ̀ òfin pẹ̀lú wípé àwọn kan kọrò ojú sí ìgbésẹ̀ yìí. Gómìnà ní ohun tí wọn kò mọ̀ ní wípé kò sí bí ènìyàn ṣe fẹ́ jẹ ẹyin láì kọ́kọ́ bó èèpo ara rẹ̀. Ó ní ìyàtọ̀ kò lè sí bí kò bá sí àtúpalẹ̀, kí àwọn wọ̀nyí fi àkókò sílẹ̀ láti ka àgbékalẹ̀ rẹ̀ dáradára kí òye rẹ̀ lè yé wọn. Gómìnà sọ èyí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú iléeṣẹ́ ìròyìn NAN níbi ìpàdé tí ó wáyé ní Rabat, Morocco. Sanwó-Olú fi kún un wípé bí wọ́n bá ṣe àyípadà yìí, ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ni yóò tibẹ̀ yọ fún ìpínlẹ̀ títí kan àwọn tí kìí ṣe ti ìjọba. Ọmọbìnrin gómìnà àná fún ìpínlẹ̀ Delta, James Ibori, Ẹ̀rẹ̀tàkè Ibori Suenu pẹ̀lú àwọn 4 mìíràn láti ẹgbẹ́ òṣèlú Labour ni wọ́n ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ní Ọjọ́bọ̀. Àwọn wọ̀nyí ṣe àwáwí ìpínyà tó wà láàrin ẹgbẹ́ òṣèlú Labour fún ìdí tí wọ́n fi bọ́ọ̀dì sí ẹgbẹ́ òṣèlú APC. Ibori Suenu tó ń ṣaṣojú Etí-Ọ̀pẹ Federal Constituency ni wọ́n yàn láti ẹgbẹ́ òṣèlú PDP. Orúkọ àwọn 4 yòókù ni Tochukwu láti Imo, Donatus Matthew ọlọ́kadà láti Kaduna, Basi Akiba láti Cross River àti Iyawo Esosa láti Edo. Ṣùgbọ́n Deputy Minority Whip George Uzodinma sẹ́ wípé kò sí fàákájà láàrin ẹgbẹ́ òṣèlú Labour, àwọn tí wọ́n ń sọ èyí kàn fẹ́ fi tàbùkù ẹgbẹ́ ni. Àjọ Amnesty International ti ṣàlàyé wípé kò dín ní ẹgbẹ̀rún 10 ènìyàn tí ó ti di olóògbé lákàtà iléeṣẹ́ ológun láti ìgbà tí wàhálà Boko Haram ti bẹ́ sílẹ̀ ní ẹkùn àríwá ìlà oòrùn. Bákan náà ni wọ́n fi ẹ̀sùn kan Boko Haram àti iléeṣẹ́ ológun fún ọ̀pọ̀lọpọ̀ ìtàbùkù tí ó wáyé bí wọ́n ti ní iléeṣẹ́ ológun tàpá sí ìlànà iṣẹ́ wọn lẹ́nu iṣẹ́ ní ẹkùn yìí. Adarí àjọ Amnesty lórílẹ̀‐èdè Nàìjíríà, Issa Sanusi ni ó ṣe àfihàn yìí ní ìlú Maiduguri bí ó ti kérora lórí bí iléeṣẹ́ ológun ṣe sẹ́ wípé àwọn òṣìṣẹ́ wọn kò lọ́wọ́ nínú wàhálà pẹ̀lú wípé wọ́n ti fi ìwé àkọọ́lẹ̀ Amnesty Report ránṣẹ́ sí wọn kí wọ́n tó fọ́n rere rẹ̀ síta. Àjọ Amnesty ní Boko Haram ti ṣekú pa ẹgbẹ̀lẹ́gbẹ̀ ará ìlú níbi ìkọlù ní àwọn agbègbè àti abúlé tí ìjọba ń darí. Bákan náà ni wọ́n jí àwọn ọmọdé lọ́kùnrin lóbìnrin àti ọ̀dọ́ gbé. Èyí kò yọ àwọn ilé-ìwé sílẹ̀, bí wọ́n ṣe ń jí olùkọ́ ni wọ́n ń jí akẹ́kọ̀ọ́ gbé kí wọ́n má baà ní àǹfààní sí ìwé kíkà. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ti gba àwọn ọ̀dọ́ níyànjú kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ láti gbógun ti ìwà ìbàjẹ́. Alága àjọ EFCC Ọlá Olúkóyèdé ni ó pè fún ìpè yìí ní ìlú Àbújá níbi tí ó ti ń bá àwọn tí ọ̀rọ̀ kàn sọ̀rọ̀ ní Town Hall Meeting fún ìgbáradì ayẹyẹ àyájọ́ ọjọ́ fún gbígbógun ti ìwà ìbàjẹ́ lágbàáyé pẹ̀lú àkọlé Uniting the Youth Against Corruption.
Olùkóyèdè kérora lórí ipa tí ìwà ìbàjẹ́ ti ní lórí àṣeyọrí àwọn ọ̀dọ́ àti ìgbésẹ̀ láti tètè gbógun ti èyí. Olùkóyèdè ṣàlàyé wípé ìwà ìbàjẹ́ a máa dènà àǹfààní láti tayọ. Àwùjọ tó bá kún fún ìwà ìbàjẹ́ kò lè pèsè ààyè sílẹ̀ fún gbogbo ọ̀dọ́ láti ṣe àṣeyọrí. Bákan náà ni ó kọ̀rọ̀jú sí ìwà ọ̀daràn orí ẹ̀rọ ayélujára tí ó gba ọkàn àwọn ọ̀dọ́ nítorí owó tí wọ́n rí ní ìdí rẹ̀. Bẹ́ẹ̀ kò sí àṣẹlà kankan tó lọ títí lórí jìbìtì orí ẹ̀rọ, àkóbá ló ń fà fún ọjọ́ iwájú. Ààrẹ ilé ìgbìmọ̀ Godswill Akpabio ti sọ wípé wọn kò tíì fagilé gbogbo ìgbésẹ̀ lórí àtúpalẹ̀ owó orí tàbí jọ̀wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ń gbé ipò yẹnu. Akpabio sọ gbangba wípé ẹnikẹ́ni kò lè ti àwọn gbọ̀ngbọ̀n, àwọn ní ojúṣe láti ṣe ohun tí yóò ṣe ọmọ orílẹ̀-èdè láǹfààní. Fún ìdí èyí, àwọn ṣì ń tẹ̀síwájú lórí ìgbésẹ̀ àbá owó orí. Adájọ́ Yétúndé Adésànyà láti ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí Tafawa Balewa Square ti pàṣẹ fún agbẹjọ́rò Chidinma Ojukwu tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó ṣekú pa aláṣẹ Super TV Michael Usifo Ataga pẹ̀lú àjọṣepọ̀ Adédàpọ̀ Quadri àti Chioma Egbuchu. Ojukwu àti Quadri ni wọ́n ń kojú ẹ̀sùn oníkókó kìíní sí kẹjọ tí ó dá lórí ìlẹ̀dí àmọ̀pọ̀ ìpànìyàn nígbà tí mọ̀lẹ́bí rẹ̀ Egbuchu ń jẹ́jọ́ lórí olè jíjà tí wọ́n ní ó jí iPhone 7 olóògbé Ataga. Àwọn méjèèjì yìí ni wọ́n ní wọ́n jọ pawọ́pọ̀ ṣekú pa Ataga ní ọjọ́ 15 oṣù kẹfà ọdún 2021. Níbi ìgbẹ́jọ́ tí ń tẹ̀síwájú ni adájọ́ ti kọ̀ láti gba ìgbésẹ̀ àti dá ẹ̀sùn àwọn afẹ̀sùnkàn yòókù nù bí ó ti sún ọjọ́ ìgbẹ́jọ́ mìíràn sí 20 oṣù kejì ọdún 2025. Ìlúmọ̀ọ́ká aláwàdà orí ẹ̀rọ ayélujára Tahoma pẹ̀lú ọkọ rẹ̀ Abula ti bí ọmọ wọn àkọ́kọ́, Amani Green. Tahoma ṣe àfihàn ìròyìn ayọ̀ yìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram. Tahoma, tí orúkọ àbísọ rẹ̀ ń jẹ́ Mariam Apaokagi, ni ó di ìlúmọ̀ọ́ká nípasẹ̀ àwàdà rẹ̀ tí ó ń yànnàná ìgbésí ayé àwọn ìyá lórílẹ̀-èdè Nàìjíríà àti láfíríkà. Tahoma ṣàlàyé wípé ọmọ rẹ̀ wáyé ní ọjọ́ 7 oṣù kọkànlá ọdún 2024. Èyí ti wá mú kí àwọn olólùfẹ́ rẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ máa fi ìkíni kú oríire ránṣẹ́ sí i lọ́tùn-ún-lósì. Bákan náà ni àgbà òṣèré ilẹ̀ Nàìjíríà Binta Ayọ̀ Mọ́gàjí pẹ̀lú ọkọ rẹ̀ àtijọ́ Jíbọ́lá Dàbọ̀ ṣe àfihàn ọmọ wọn níbi ìkẹ́kọ̀ọ́gboyè láti Lead University Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Bí wọ́n ti fi ìdùnnú wọn hàn sí gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú àṣeyọrí ọmọ wọn, Farid Adémídé Mọ́gàjí. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.